Àtíkù kan bóyá ADC ẹgbẹ́ ìwé kan tó bá gbé wálẹ̀ Yorùbá ń bí ọ sáré ju kẹ́tẹ́kẹ́tẹ́ lọ mo fọlọ́ ń bọ̀rọ̀ tó bá ti fẹ́ gbé ẹgbẹ́ ADC ìwé kan wá sílẹ̀ Yorùbá ń bí ọwọ́ trainers táwọ̀ trainers èmi ò ń fẹnu sí o a máa bá yín jà bí wèrè lẹ́yìn ẹgbẹ́ bàbá Bọ́lá Ahmed Tinubu afẹ́rẹ́gbẹ́ kankan ọdún mẹ́jọ bàbá ó pè é kò ní ìdílé yẹn. Bàbá mi kò yẹ kẹ́ sọ̀rọ̀ yìí. I go dey lie for you. Mo like yín gan. Ẹlẹ́dàá yín gan mọ̀ pé mo like yín gan, but eléyìí tẹ́ sọ yìí ẹ ti FK kò yẹ kẹ́ sọ̀rọ̀ yìí rárá. Ẹ tẹ̀lé ẹ jẹ́ ká gbọ́rọ̀ láàárọ̀ yìí. Bàbá ṣé rí Tinubu ti ṣe yín lóore. Ẹ ti escape from poverty nìyẹn. Ebi ń ṣe ń pa àwọn ọ̀pọ̀lọpọ̀. Bàbá mi báyìí ṣe yín lóore yẹn ẹ máa jà fún ara yín. Èmi ò Tinubu máa dìbò mi fún fine. Ọ̀rọ̀ vote matter of choice ni matter of choice. Àwọn olólùfẹ́ mi o ẹ jọ̀ọ́ ẹ bá mi dìbò fún Tinubu o fine choice ni. Ká má sọ pé ká má gbé pátì mi wá sílẹ̀ Yorùbá lẹ́yìn APC. Bàbá ẹ ti FK. Bàbá ẹ ti FK. Bàbá mi ibi tẹ́lẹ̀ tí FK máa sọ fún yín. Normally bàbá mi your matter like this. Spiritual ruggedity tested. But ní physical ruggedity bàbá mi ẹ̀ rọ̀rọ̀ o. Spiritual ruggedity ló jẹ́ káwọn èèyàn máa fọ́ fún yín o. But ní physical ruggedity àwọn èèyàn bíi 6 billion máa fẹ̀ṣẹ̀ fàyè lójú ya o. Wọ́n á mú yín báyìí. You know understand mi mo bẹ́ẹ̀ gbọ́ mi ẹ̀yin tèmi nípa wọ́n náà wọ̀ kájọ tó bù kúrò. Àwọn tó máa dóòtú tó máa nọ tí ń bàjẹ́ wọ́n lé ní 10 billion. Gbọ̀ngàn táwọn èèyàn fi ń bẹ̀rù ni pé spiritual ruggedity Otu tested. Otumọ̀pọ̀ tested. You don't understand. Mo gbé yín débẹ̀ ní normal. Ṣé àwọn ọmọ ẹgbẹ́ ṣe wọ́n wà báyìí? Ẹ̀yin báyìí wà ní threat sí àwọn opposition party yẹn. Ibi tí a ti FK mo sọ fún yín o. Ẹ̀yin báyìí ní threat. Torí ìka tó ṣẹlẹ̀ ní 2023 election tó bá ti ní vote fún APC. Má wọ bí báyìí. Báyìí àwọn yẹn báyìí wọ́n ti máa try láti máa ṣe kí ni pé máa cover àwọn orúkì nìyẹn. So people ẹ báyìí you are the threat wọn mọ̀ pé alágbára lẹ jẹ́ nílẹ̀ Yorùbá ẹ jẹ́ ká gbàgbé sentiment alágbára lẹ jẹ́ Otu tested confam spiritual tested. So ìkọ̀kọ̀ báyìí nǹkan táwọn máa ṣe báyìí pé wọ́n máa mú àwọn àdì agbára yín ibi tẹ̀ dì í sí ibẹ̀ làwọn máa wádìí báyìí. Ẹ wo Yẹnusì ẹ wo Àlàní Pọmọlẹ́kún báwo lọ ṣe mú wọn kọ́kọ́ lọ wá ìdí agbára wọn náà. Bàbá mi fíìmù lẹ́ ń wò bọ́ tẹ́ ẹ̀ mọ̀ pé reality ìgbà mi ẹ̀ máa wo fíìmù ẹ̀ máa jíṣẹ́ fún yín mẹ́sẹ̀jì ló máa jẹ́ fún ara yín fúnra yín. Bàbá I like you so much tó mo like èèyàn jagunjagun èèyàn tó bá ń jà fẹ́ tọmọ èèyàn láti kékeré ní tí mo ti gbọ́ Sunday Igboho mo ti like Sunday Igboho. Ogun mọ̀nà akẹ́kẹ́ àti ìfẹ́ tí máa ń gbọ́ ẹ̀sìn yẹn báyìí inú mi máa ń dùn àti like Sunday Igboho ìgbà tí sí king yìí tó jáde Sunday Igboho Mr. Elenu of Africa mo kó fún wòtòwòtò choice ni ẹ tẹ̀lé Tinubu choice yín ni kò sẹ́ tó dì yín mú kò yẹ kẹ́ sọ bẹ́ẹ̀ bàbá ẹ gbọ́ ni wọ́n ní mọ̀sínú mọ̀síkú àwọn ògbólógbò ṣùgbọ́n bàdá wẹ̀ kan náà lóko pio fáyàmì yọ̀ tún lẹ́lẹ́mì dì kóde ẹ́sítákù ṣùgbọ́n bàdá níwọ̀n balẹ̀ lẹ́gùn sáà ẹ tẹ̀lé sẹ́ di code ṣe ń bá bàbá mi kò yẹ kẹ́ sọ rárá bàbá you are the threat to those opposition party. Bàbá mi táyì nìkan bá dáná fún gbogbo ìlú mo tún sọ gbogbo ìlú máa jẹ́ tán o bọ̀ tí gbogbo ìlú bá dáná fún yín ẹ̀ lè dání kò jẹ́ tán I go dey lie for you. Bàbá mi kẹ̀kẹ́ sọ bẹ́ẹ̀ mo like ju gbélé ọlọ́ngbọ́n ẹ jà fúnra yín mi ò support any party mi ò ní party mo ṣe wáyé ẹ tó bá jà ti máa wọ bẹ̀ títí kémi ṣáà ti máa rí ṣe káwọn olólùfẹ́ mi náà kan máa rí ṣe èmi gbàdúrà fún. Ayé ìgbà tí Buhari fẹ́ wọlé Jonathan ò dá Buhari wọlé báyìí gbogbo wíìkì yẹn báyìí ṣé bàbá ṣé Buhari ṣé bàbá dé ògbójú everybody jẹ́. Ìgbà tí Tinubu fẹ́ wọlé Tinubu ní Yorùbá tó ayọ̀ bàbá débẹ̀ everywhere. Nǹkan tó yẹ kí ẹ jà fún nǹkan tó yẹ kí bàbá fi ṣe campaign bàbá ò tí ì ṣe. Wọ́n ní tí wọ́n bá ṣe rere ara kì yóò yá ọ bí. Ẹ wo àwọn gómìnà kọ̀ọ̀kan bíi Alex Oti Abia State bàbá onídàá ti ṣe campaign too much kó tó wọlé ẹlẹ́kejì ó ṣiṣẹ́ gan. Ẹ wo bí àwọn gómìnà Adeleke lọ́sùn state kò nídàá ti ṣe campaign too much
ó ti wọlé báyìí ṣe campaign lọ́wọ́ báyìí petrol wà ní 1000 plus ṣe campaign lọ́wọ́ dọ́là wà ní 1000 plus ṣébi tí o bá ti bá nìyẹn ṣe campaign lọ́wọ́ ẹ wo iye tí bag of rice jẹ́ ẹ wo iye bag of cement at least for now bag of cement kò yẹ kó ju 3000 dọ́là báyìí kò yẹ kó ju 500 epo kò yẹ kó jẹ́ ju 500 ìyẹn kankan lè má fi ṣe campaign pé gbogbo ẹ̀ ó ti bàjẹ́ tẹ́lẹ̀ ni àṣẹ tó bọ̀ ni kẹwàá fi yẹn brainwash wa but sọ́n bàbá bẹ́ẹ̀ pé bàbá gbogbo nǹkan tó ṣẹlẹ̀ ó ní àwọn èèyàn lára o bàbá ìbánibọ̀ wa adjust so that a máa lè fi campaign fún ní ẹ̀ṣẹ̀ yẹn ẹ̀rọ kíníkan ara kan àwọn èèyàn ẹ̀yìn tẹ̀mí mo ní kò sọ̀rọ̀ ó ti.